Dúró bẹ́ẹ̀. Kí ni mo wá ṣe fún ọ? Kí ni mo mí mọ ní ẹ̀mí ẹ̀gbọ́n rẹ? She's extremely beautiful. O fẹ́ fẹ́ afọ́jú. Mo fẹ́ fẹ́. Ó ní problem. Àbọ̀ pọ̀ ní problem ṣá. Ẹ ní nǹkan kan mi tí mo tún lè bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, mo ní nǹkan mi tí mo lè fún yín. Àdúrà tí mo ní ẹ sí ẹ máa ṣe dáadáa. Ẹ tún wá fi àwẹ̀ kún. Mi ò máa bá tẹ̀yìn jáde mi ò máa. Tóun ti wèrè ara rẹ̀. Olóbó lọ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya o. Ara àwọn èèyàn ti ń fẹ́ wèrè dáadáa náà. Tó sì ń ṣe dáa. Dákun, èmi ó sìn ọlọ́bi tó ti fẹ́ wèrè. Ọ̀rẹ́ mi, ọkọ wèrè. Wá kù sí mi níyì. Mo bọ̀ wá mọ́ sí júlé wa láwà. Ọwọ́ kan àbọ̀. Ẹ̀mí kan 1.5. Ẹ̀mí méjì 3 mini. Tí mo sì fẹ́ fún un ní pankẹ́rẹ́ kú. Báyọ̀. Ìwọ́n imagine pé tó bá ti wá gbé ewé yín yẹn sílé tó bá fẹ́ bọ́ ọ dáná ok ẹ máa fara yín tẹ̀tẹ̀ lọ síbi tí ẹ ti jọ dáná ní kitchen dáná. Babe. Èmi ò fún wọn ní 7 days kankan. Mo fún wọn ní 3 days. Báyọ̀! Báyọ̀! Báyọ̀!